Ìbà Olódùmarè, ìbà gbogbo àjùnilọ, mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátápátá nílé lóko lẹ́yìn rẹ̀ àti gbogbo ibi tí ẹ ti láǹfààní àti gbọ́ mi. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ọ̀rọ̀ tó ń ká mi lára púpọ̀ ni, ó ń dùn mí gan. Àmọ́ kí n tó sọ ẹ̀yin ẹ wo fídíò yìí náà. Ọgọ́mọ èèpà àgbẹ̀dùkáyà gbogbo òun lọ máa ṣe wọ́de, òun máa ṣe pọ́tẹ́sì, òun lọ máa gbégi títì, òun máa dáná. Ọmọ náà gbé bá pa o, ọmọ náà nìwé ti láyè ní ọ̀tá o. Ọmọ kọ́mọ ẹgbẹ́ òun lọ máa ṣe wọ́de, òun máa ṣe pọ́tẹ́sì. Ọmọ náà wà lábá dọ́ọ̀kù fún ọmọ náà máa kú o. Àlejò rẹ̀ bọ́yá ń sọ èèhùn ní tẹ̀lé, òun máa ṣe tó lọ́sọ̀, òkú ẹ̀ máa gbé lẹ́yìn rẹ̀. Àlejò rẹ̀ bọ́yá ń sọ mẹ́ta èèhùn ní tẹ̀lé, òun máa ṣe tó lọ́sọ̀, ọmọ tó kú ẹ̀ lẹ́yìn rẹ̀. Ẹ̀yin ẹ wo fídíò yìí, ẹ jẹ́ ká bìrà wa léèrè, ṣé ń tọ́mọ Yorùbá fẹ́ nì? Kí ló dé tá à ń dojú ti ìran Yorùbá? Ẹ̀yin babaláwo, ẹ̀yin ìyá nífá, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá ni mo pè. Kí ló dé? Ṣé àsìkò tó yẹ kó ròwó jáde ló fẹ́ jáde? Ṣé orò tàwọn bàbá wa gẹ́gẹ́gẹ́gẹ́ ló fẹ́ jáde yìí? Àbúrò ìjọba? Àwọn èèyàn wọ́n fẹ́ fi ẹ̀hónú hàn látàrí pé ìtìjọba ń ṣe ò tẹ́ wọn lọ́rùn. Torí títí gbogbo wa náà sì ni. Torí tàwọn ọmọ yín. Wọ́n wá gbowó fún ẹ̀yin àbí nǹkan kan. Wọ́n ń tàn yín. Ẹ wá gbé orò jáde wá lẹ fẹ́ fi orò lé àwọn ọmọ. Ẹ tún wá lórí láyà. Ẹ tún wá jáde tún gbé àwọn ọmọ tó fẹ́ ṣe protest ṣépè. Ojú gbà mí tì fún gbogbo ẹ̀yin babaláwo tẹ́ wà nínú gbogbo àwọn tó ń jọ rìnrìn rádaràda tẹ́rìn tẹ́lẹ̀ ń gbòòrò jáde. A ní tì torí pé ọmọ Yorùbá ni wá. À ń sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ká má lè sọ̀rọ̀ ká má sòdodo ọ̀rọ̀. Ṣé bí kọ́ńtì ṣe lọ ṣó dùn ogun wa nú ni? Àwọn ọmọ láwọn fẹ́ ṣe protest, àwọn èèyàn fẹ́ ṣe protest, wọ́n fẹ́ jáde láti fi ẹ̀hónú hàn. Ṣé jíjáde tán jáde ó ti túmọ̀ sí pé tán bá ti jáde wọ́n á bà nǹkan jẹ́ ni? Ẹ̀yin lẹ́ kìlọ̀ fún àwọn ìjọba, lẹ́ kìlọ̀ fún àwọn èèyàn yín kí wọ́n má hijack ẹ̀, kí wọ́n má kó àwọn tí ò sí bẹ̀, kí wọ́n má kó sí wọn láàrin. Torí wípé bó bá ti bẹ̀rẹ̀ nísìnyí táwọn protest bá ti lọ, àwọn tí wọ́n rẹ́ǹtì táwọn ìjọba gan fúnra wọn gan rẹ́ǹtì, wọ́n wá kó sí wọn láàrin. Ẹ jẹ́ bí léèrè EndSARS tó ṣẹlẹ̀ níjọ́ kìíní àná, the last time tó ṣe protest EndSARS, ṣáwọn protesters yẹn ṣáwọn ni wọ́n dàrú? Ṣé báwọn tọ́ọ̀gì tí wọ́n rẹ́ǹtì náà ni wọ́n wá dàrú? Àwọn tọ́ọ̀gì tí wọ́n wá rẹ́ǹtì yẹn tán wá dàrú, tí wọ́n sunlé tí wọ́n sunkún yẹn, sọmọ Ìgbò ni àbọ̀mọ Yorùbá? Ẹ jábìrì wa léèrè. Ṣé Chukwudi só wà nínú tọ́ọ̀gì Èkó, só wà nínú àwọn agbèrò, só wà nínú àwọn tí wọ́n rán lágbogbo àrùn ojú ni? Tí àwọn kan bá wà tí wọ́n bá fẹ́ da protest yẹn rú lẹ́kọ̀ọ́, tó jẹ́ pé òun ni focus point ti almost gbogbo wa pátápátá àwọn ọmọ Yorùbá. Torí pé ogún wa, nǹkan ìbí wa ó lè kó. Kò sọ́yọ́ onílùú tí ó fẹ́ kí ìlú rẹ̀ ó tù, inú wa ò lè dùn kó bè kó jẹ́. Ṣùgbọ́n àwọn ọmọ yín náà ní kẹ́ ẹ kìlọ̀ fún. Àwọn tí wọ́n lò, àwọn tọ́ọ̀gì, àwọn agbèrò tí wọ́n lò tí wọ́n fi infiltrate àwọn èèyàn, òun náà ní kẹ́ ẹ kìlọ̀ fún. Kí wọ́n mọ̀ lọ́ra wọn fún instrument destruction. Ebi ń paráàlú, àwọn èèyàn rójẹjà, àwọn èèyàn orí kankan jẹ, ẹ̀wọ́n agbèrò já, wọ́n láwọn fẹ́fẹ́ òun ẹ̀yìn wọ́n lẹ gbòòrò jáde láti fi lé wọn lẹ̀ wá ń gbé wọn ṣépè. Ẹ rí orò gbé jáde fún àwọn Fúlàní tí wọ́n ń dà yín láàmú. Ẹ rí orò gbogbo àwọn Fúlàní tí wọ́n ń pa gbogbo àwọn ẹran yín tí wọ́n ń pa gbogbo ẹ̀. Ẹ rí orò gbé jáde láti fi lé wọn kúrò ńlùú. Ẹ rí orò gbé fún àwọn ìjọba tí wọ́n fi ebi pa gbogbo aráàlú. Kẹ́ ní orò tẹ́ gbé yo gbogbo àwọn ìjọba tí wọ́n fi ebi pa aráàlú o, kí ìgbésí ayé wọn mọ dojú dé o, kí ìjọba mọ̀ sí wọn. Àwọn ọmọ tí wọ́n fẹ́ fi ẹ̀hónú hàn lórí ìnira tí ń dé bá àwọn èèyàn nínú ìlú lẹ wá gbòòrò jáde torí tí wọ́n lè wá ṣépè. Ẹ wá bọ̀ àwọn ìgbìmọ̀ wọn láwọn fẹ́ sọ̀rọ̀ láti
láti on 1st of August the 10th of August léyìí tẹ́ ẹ̀ ṣe látijọ́ yìí wọ́n wá mú déètì protest ẹ̀yìn náà wá mú déètì orò ṣébẹ̀ lóró chíìpù tó náà nílẹ̀ Yorùbá ni ṣébẹ̀ lóró chíìpù tó náà Yorùbá tàbá wá wí tẹ́wà lẹ́yìn ẹ̀wà ní wọ́n ṣe gbogbo nǹkan kò wá jẹ́ mọ́ bó ló ṣe fẹ́ jẹ́ nígbà tó ká bò sí ni irọ́ ni orò rọ́lẹ̀ ń gbé jáde ẹ wá ní òṣàgbára mọ́ bó ni agbára ṣe fẹ́ dá bó làwọn alálẹ̀ ṣe fẹ́ dá yín lóhùn bó ni àwọn alálẹ̀ ṣe fẹ́ dá yín lóhùn nígbà tó jẹ́ wípé àbòsí òun lẹ́ fi kíní ṣe àwọn ọmọ tó yẹ kẹ́ mọ̀ wò lọ́jọ́lá òun lẹ́ wá gbèsè pé àwọn dìde rẹ̀ kàwọn tẹ́ fẹ́ ṣe protest yìí o tẹ́ bá jáde pé ọmọ kan tó wà lọ́ọ́ fẹ́ ṣe protest nílùú yìí kí báyìí ṣẹlẹ̀ sí dáadáa ni ó ṣẹlẹ̀ sí gbogbo wọn lágbára Ọlọ́run because they are fighting for the rights of the citizens ẹ̀tọ́ wọn dẹ̀ ní lábẹ́ òfin láti protest gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ tẹ́ ń gbóró rọ jáde ẹ lọ wá ṣẹ́ṣe bá sì débẹ̀ náà gbogbo ẹ̀yin tẹ́ ń gbóró jáde tẹ́lẹ̀ ń gbóró jáde ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín amúgbó ni gbogbo wọn tó yẹ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní tí wọ́n fẹ́ fi gbèsè ayé wọn ò ní tí wọ́n fẹ́ fi ṣe láwọn ọmọ lọ́pọ̀lọpọ̀ yín tẹ́lẹ̀ gbóró jáde àwọn ọmọ yín ni wọ́n yí ọ̀pọ̀lọpọ̀ wọn ló useless tí wọn ò ní nǹkan tí wọ́n fi life wọn ṣe o lè yín fi rò pé protest ẹ̀ kò nítumọ̀ àsìkò òṣèlú tún bọ̀ wọ́n fẹ́ gbé ráìsì wọ́n tún fẹ́ gbé wá fún yín àbí ẹ continue ẹ mọ gbòòrò rọ jáde àwọn alálẹ̀ tó tẹ̀lé Yorùbá ìdó àwọn tí wọ́n jìyà lórí kí ìran Yorùbá ó lè mọ jẹ́ran Yorùbá lónìí wọ́n bí gbogbo yín léèrè tó bá yẹ pé báwọn bàbá tó lọ yẹn ṣe ní ẹ̀yin náà continue ṣe ti gbọ́ ọ̀tẹ̀ tí ò jẹ́ ká kúrò níta wà náà ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wọ́n ń gbòòrò rọ jáde ẹ̀rọ rò gbé jáde kẹfì lé àwọn olè tí wọ́n dá yín láàmú gbọ́ àwọn tán kó màálù joko yín ẹ̀rọ rò kẹ gbé jáde kẹfì lé wọn wọ́n ń gbòòrò jáde ẹ̀ fi ń ṣépè fáwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ yẹn kọ́ lè pé òmù àwọn ọmọ tí yín lè pé òmù tẹ́ bá ṣọ́ra tẹ́ ẹ̀ bá lọ ronú gbìwàdà kẹ́ jáwọ́ ní gbogbo eléyìí àwọn ọmọ yín ò ní gbogbo ìpè tẹ́ ẹ̀ sẹ́yìn orí àwọn ọmọ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ sẹ́pè yẹn orí àwọn ọmọ yín lè pè yẹn lọ kì í sọrí àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n fẹ́ jáde fún peaceful protest èyí ni ẹ kìlọ̀ fúnjọba wọ́n mọ̀ kó àsáwọ̀ sáwọn ọmọ ọlọ́mọ láàrin kí wọ́n fi yẹn disrupt ìlú gẹ́gẹ́ bó ṣe ṣe nígbà EndSARS ẹ̀tọ́ aráàlú ni láti fẹ̀ wọ́n náà pé nǹkan ò tẹ́ àwọn ọlọ́run inú wọn ò dùn ṣé nǹkan sẹ́nu gbogbo wa dùn ní àrùn jẹjẹ àárín kan ṣe wọ́n jáde ẹlẹ́fẹ́ mọ̀ sọ̀rọ̀ ojú gbà mí ti fún yín ṣíọ̀.